kúlẹ̀ ìyàwó. Bẹ́ẹ̀ bá kúlẹ̀ ẹ lọ kúta. Níbo ẹ ti ń bọ̀ ni? Ṣé ó lọ mi sọ̀rọ̀ àbí kí n pa ìfúnra mi? Lẹ́yìn lẹ́fẹ̀ẹ́. The last take fellows. To what do I owe this barricade blockade? Excuse me? Could you please elucidate on the reasons and the objectives of this barricade block? Do you know that I could go and elevate my romantic fantasization about Adedimeji to her? Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kí ló sọ? Amusa, do not be a nitwit. Bẹ́ẹ̀ni. Àní kó má máa ṣe bí ọ̀dẹ̀. Ìgbára rẹ̀ mọ̀ ń gbóná. Ń gbóná. Bọ́mọdé máa sùn mí sí mi, a sì fẹ́ wékéwé, a sì fi sùn ní. Ọmọ àlè ní sẹ́. Shut your trap or I will shut it for you. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Kí ló tún dé? Gbígbìn má tún ń pọ̀ sí. Kí ló ṣẹlẹ̀? Ẹ pẹ̀lẹ́. Ìnira ẹ̀ pọ̀. Ẹ pẹ̀lẹ́. Ara ni mí. Àrùn ní ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má pín tó dá síra yín. Àrùn ní ẹ pẹ̀lẹ́. Ìnira ẹ̀ pọ̀. Ìnira ẹ̀ pọ̀. Kí n kúkú máa lọ. Lọ síbo ẹ ní ibi kankan tẹ́ máa lọ kò sí ikú kankan lójú yín ẹ̀yin ò ní kúkú kankan bí kò ṣe yíyè ojú mẹ́rin ò gbọ́dọ̀ dojú méjì ẹ má lọ bí kankan ẹ ara ni mí. ẹ pẹ̀lẹ́ ibo tún ni. Yeah! Bàbá Karimo! Dákú! Jọ́! Ìjọ tó rí ẹ̀ lọ. Dákú jọ́!
wẹ́rẹ́ ń tọ́ka wàrà ń tàgbọ̀nrín gbòǹgbò ọ̀nà kẹ́tù lẹ́sẹ̀ ẹ̀tú ní pín náà wà á dífá fún ejò nú ọlọ́wọ́ bà pẹ́ gbé apá ní ọ̀sàyè ọlọ́wọ́ bẹ̀sẹ̀ gbé ẹsẹ̀ ní ọ̀sàyè ọlọ́wọ́ bà nú gbé inú láyè ní mọ́bọ́ ẹbẹ́ bá ń gbé ẹnìkan ibà bẹ́ẹ̀ jẹ́ àwọn tí ń bá pàì jẹ́ ilé wo ẹ̀fọ́ gbéríga lẹ̀fọ́ tó jẹ sọ wá rẹ̀ ẹ̀fọ́ gbéríga tó jẹ yìí tẹ́ ẹ̀ bá tètè wá ètùtù rẹ̀ kó tó dalẹ̀ tóòrùn báyìí wọ̀ bá wo ìkúlẹ̀ rẹ o òun àti sàárì ní ọjọ́ làjà sí o. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó kú ẹ sọ ẹni tó ń ṣẹ̀ fún wa ká lè lọ bẹ̀. òun náà mẹ́ni ọ̀sẹ̀ tó bá ń gbọ́ àṣẹ̀mọ́lù ẹran baálé àṣẹ̀mọ́lù ló ń lọ rèé lù àfi kó tètè wọ ẹni tí wọ́n lù kọ́ wà kàn kọ́ bẹ́ẹ̀ kí yòó dáríjì bí bẹ́ẹ̀ bá kọ́ torí ẹni tí wọ́n lù yìí mọ́lù ń bẹ lára rẹ̀ orí wọ́n sì ní mọ́lù lóògùn ẹrù bóyìnbó bá ru ọrùn ọ̀wọ́. Bàbá àwọn tá a máa ń lù pọ̀ àti pé lọ́jọ́ tẹ̀ ń sọ yìí gan àwọn bíi mẹ́rin la lù. ọ̀kàrí irú yín pọ̀ ṣẹṣẹ́ tìjọba rẹ̀ inú ṣẹṣẹ́ tìjọba rẹ̀ inú ṣe bí iṣẹ́ tìjọba rẹ̀ ni pé bẹ́ẹ̀ bá mọ ẹni tó bá ṣẹ̀ ẹ béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ ẹ sì kọ́ lẹ̀ ètò ẹ bá wádìí rẹ̀ tó bá jẹ̀bi ẹ tì mọ́lé tí ẹ bá rí pọ́rọ̀ òun ó tètè yanjú ẹ gbé lọ́ọ́lé ẹjọ́ kẹjọ dájọ́ fún kọ́lọ́ọ̀rẹ́ irú kọ́ bá kàràkẹ́yìn ó ṣèyún ẹ máa dájọ́ lọ́wọ́ ara yín ẹ wá dé lẹ́sẹ̀ ẹ ń kúnyà lẹ́sẹ̀ bí òjò ẹ tó dú ẹ tí bá ṣe irú rẹ lójú rẹ kàn yín ẹ ò rí kọ́ ọmọ ẹran báwọn ni tí ẹ bá tètè wẹ́ni ọ̀hún kàn wo ojú tí mò ń wò yìí àfàìmọ̀ kí wọ́n mọ̀ sàn yé pè mọ́ nírọ̀lẹ́ ọ̀la ikú níjẹ́ bẹ́ẹ̀ o ọgbọ́n. ṣe ṣáà ti rí nǹkan tẹ̀ dálẹ̀ ẹ ti rí nǹkan tẹ̀ dálẹ̀ kò sí wàhálà bàbá ẹ ṣe á dáa fún yín àgbà yín àkókò kalẹ̀ ẹ jẹ́ kí èmi fi wọ́n lẹ̀ síbí kí èmi tètè rin àwọn ìrìn yẹn lọ kí n lọ wá ẹni tí wọ́n ṣẹ̀ kí n lọ bẹ̀ wọ́n bó jẹ́ kí n mú wọn wá síbí àwọn nǹkan tá a bá máa ṣe a máa tètè ṣe. ọ̀kárí má gbọ́wọ́ ọ̀hún sórí bó ṣe gbé ọwọ́ rẹ̀ ń léwu ìdí inú tó fi gbọ́dọ̀ filẹ̀ gbọ́dọ̀ filẹ̀ sórí wọ́n ní akápò tó ń tẹrù rẹ̀ ni ọ̀gbádùn mi wọ pẹ̀lú rẹ̀ lẹ́jọ́ máa lọ gbọ́dọ̀ filẹ̀ torí tó bá filẹ̀ báyìí ó léwu torí bí bá ṣe ń lọ báyìí tó ń ṣe tí ń ṣe tó ń ṣe ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni kí ni mo rà máa filẹ̀. dádì ẹ ní kí n máa gbé lọ. bẹ́ẹ̀ni kò rújú máa gbé lọ tó bá filẹ̀ sí àhín tó bá lọ rèé ṣe wẹ́kẹ́ àhín kọ́ màpọ́nrán ni ṣùgbọ́n tó bá gbé lọ tó bá lọ sí wẹ́kẹ́ sọ́dọ̀ yín tẹ́lẹ̀dùmarè rúbàṣìbàṣì táwọn ẹlẹ́dàá ajá rẹ̀ àtẹ́lẹ́dàá bàbá rẹ̀ tí wọ́n bá yọ tí ajé kó tètè bẹ ní ọ̀nà pàdé àjẹ́ pé kòkú mọ́nu ọ̀yá àfira ẹ̀mọ́sàfira ẹ̀lẹ́ o ọ̀rẹ́ o. bàbá ìjọ ǹdẹ́ àfira. Uncle, ẹ dúró. Ṣé kò sí? Kò sí kankan, ẹ tán. Ok. Ẹ tán. Ṣé kò sáà sí sá? Rárá. Ẹ gba bẹ̀yẹn, ẹ gba Oya.
bá mi sọ̀rọ̀. Ọkọ mi. Tẹ́mi bá mi. Àyà jẹ mí. Jọ, bá mi sọ̀rọ̀. Àyà jẹ mí, bá mi sọ̀rọ̀. ẹ kú àtàrọ̀ bá. Àròkò tó. Rárá mà. Ṣé wàá òkè? Àdúgbò fọlọ́. Ẹ pẹ̀lẹ́ náà. Àdúgbò fọlọ́. Ṣé ń ṣe jẹ́jẹ́? Àdúgbò fọlọ́. Àbí o, kẹ́ máa ṣe jẹ́jẹ́ ni o. O bẹ́tà bẹ́ẹ̀. Ọkọ mi ńkọ́? Ó wà nílé. Okay. Ó wà nílé. Rárá mà. Ẹ kú. Ẹ pẹ̀lẹ́ mà. Kì í yanjú ọ̀rọ̀ oúnjẹ mi yìí. Oh, darling. Gule. Ǹlẹ́ o. Ṣé o rí pórí ẹ̀ ò pé? Kọ́ládé. Ṣé o wẹ̀ nítorí ẹ̀ pé? Kí ló ń ṣẹlẹ̀? Tí n bá fọwọ́ dì gba ilẹ́nu, question ṣìwò ló ń bí mi yẹn. Ó ń bí mi kí ló ṣẹlẹ̀? Wèrè ló mú mi. Tó ń bí mi pé kí ló ṣẹlẹ̀? Are you mad? Ṣé o rí miss call lórí fóònù ẹni? Miss call? Oh, darling, inú bag ni mo drop. You are definitely mad. Orí ẹ̀ ti dàrú. I'm so Orí ò pé yẹn. Ẹlẹ́yàwó ló ń ṣe tó fi ní miss call mi. But Kọ́ládé, take it easy. Ẹlẹ́yàwó ló ń ṣe tó fi ní mi. Ìṣòro mọ̀ tẹ́lá ti bẹ̀rẹ̀ sí orí ẹ̀ yìí ni. I'm sorry. Orí ẹ̀ yìí. Kí ni sọ́ni tó sọ? Ìgbà tí mo fẹ́ mọ̀ nìyẹn kí ni sọ́ni yóò ti tó sọ? Àwọn kí ni ti jábọ̀? Sotiri, kí ni wọ́n mi ti jábọ̀? Kọ́ládé, why now? Why are you so? You're proving it's difficult now. I'm sorry. My goodness. Orí ẹ̀ yìí. Kí ni máa kẹ́sí tó ní kẹ́kọ̀ọ́? Darling, I'm sorry. You're proving difficult now, Kí Kọ́ládé. ni mo máa kẹ́sí tó ní kẹ́kọ̀ọ́? I'm sorry. Náà sì lóbi. Kí ló ṣe ní ìsìn tá a mọ̀ báyìí? Èèyàn sì lè lọ bẹ̀ wọ́n pé wọ́n má jà mí. Ti di mọ́lé. Ọlọ́run tó yọ Jésù fún nǹkan gan ó yọ ó. Darling, I'm sorry. Darling. No, pẹ́ ní báyìí no. Láì náà sílẹ̀ kò kọjú báyìí. Okay. Oh. My God. Oh. Wo gbogbo àlàyé rẹ ni mo ti gbọ́ ṣùgbọ́n kò sáàyè àti dálé mo ṣúnú ilé yìí o òun ni mo fẹ́ kó yí o. Ohun tí ọba fọwọ́ ara rẹ̀ fà fúnra lára rẹ̀ ni o ohun tójú òkú bá sì rí ní sàréè òun ló fà. Mọ́mí, okay, mo ti gbọ́ tí mi sọ pé mo fẹ́ dalé mo so but ohun tí mo fẹ́ kó yé yín ni pé mi ì lè máa fara mọ́yà ojoojúmọ́ yìí. Mami, ṣé a lè rí ọgbọ́n kankan dá sí ni? Ìyá ń ṣọmọ ìyá ara náà. Mami, tẹ bẹ̀rù kó lè pé ó lè lọ lù mí pa lọ́jọ́ kan. A ṣe ń sọ̀rọ̀ báyìí ebi kò èlò ẹ̀ pa ìwọ ló ń sọ̀rọ̀ yìí tí ẹ̀jẹ̀ ó lù ẹ̀ pa náà wọ́n bá lù ẹ̀ pa tó mi rárá tó kún fínfín wọ́n máa wà wò ń bí tó wà máa wò
nígbèjà bíi nígbèjà rẹ. Mọ́mì, so ó dìgbà tọkọ mi bá lù mí pa fínfín kẹ́ ẹ tó jà fún mi. Wọ́n máa wòran. Èbó ètí ìdẹ́nu kòtò. Kódà bọ́ bá kú sílẹ̀ báyìí pé ọmọ yìí ọmọ mi mọ́ o tí mo bẹ̀rẹ̀ sí jà tí ń da gbogbo ẹ̀rù wọ́n náà máa ṣe sàdánkátà bí tọ̀ wò. Ẹ jà fún mi nsìn ni màmí, ẹ jà fún mi nsìn lójú ẹ̀mí yín. O ti rí ajíbíjànù àbí dákun bá ń kówó tí mo béèrè. Ṣé owó tí ẹ fẹ́ kí n fún yín yẹn ni ló ká yín lára? Láìfù tèmi kò ká yín lára rárá. Ebi ò tí ì pa ọ́ ò ń sọ̀rọ̀. Kò sí problem. Mo ní ojú ọ̀pọ̀ fínfín kí n kó tó mọ̀ yìí pé bóyá ń gbèjà bí ní gbèjà rẹ̀. Kó pa mí fínfín. Èbé mi ni. Èmi arúgbó ṣe tèmi fọ́lọ́n. O mọ̀ pé ó ń jẹ ọmọ ni. Kò sí wàhálà. Ẹ gbà má. Èmi arúgbó máa ṣe tèmi fọ́lọ́n. Wàá jẹ́ bí ọmọ alẹ́ ìníyà àbí. Kò burú. O ti ẹ̀jẹ̀ ó gbé pẹ́ẹ́lí díẹ̀ sí. Ìyẹn ló yẹ kẹ́ máa sọ. Ẹ̀yin àgbà náà lẹ máa ń sọ pé èèyàn ò kí ń lẹ́ni ní mọ̀sán kó tún mú kíkan. Ó wá jẹ́ bí ọmọ alẹ́ ìníyà wo ń tó fún mi yìí ọ máa fúyẹ́. Màámi, ó tún fúyẹ́. Kò káwọn ọmọ fẹ́ rà. Ẹ fara mọ́ bẹ́ẹ̀ yẹn. Màá tún máa bá yín fi kún lọ́jọ́ mi. Wọ́n wá jẹ ọpẹ́ ṣùgbọ́n má bínú. Oh, darling. Báwo dẹ̀ ni dé? I'm tired. I got a long day. Sorry, dear. Ìta lójú mi wà látàárọ̀. Oh, really? Pẹ̀lẹ́, dear. Thank you. Yeah. Kí n lọ gbóúnjẹ wá sódà wá jẹun wá freshen up. Wà á dẹ̀ lọ sùn bẹ́ẹ̀. No. Oh, baby. Kí ló ti ń dùn ẹ́? Kí ló ti ń dùn ẹ́? Mo sọ fún ẹ pé ó ti rẹ̀ mí. Ó rẹ̀ mí dẹ́nu. I'm not willing to eat. I'm not willing to do anything. I just want to get on my bed and sleep. Oníṣẹ́ kò lọ gbóúnjẹ wá. Darling, kò sí big deal. Díẹ̀ tó máa jẹ kò sọ pé kó pẹ́ náà. Jẹ́ kí n pè wá, darling, please. Okay? Thank you. I'm coming. Kì í ṣe ẹni kò lọ gbé wá dùn. Yeah. Yes. Darling, your food is here. So, chop. Bá mi gbé lé ìdání kí lọ gbé stew wá. Okay. Má pẹ́. Akorede! Kí ni mo ṣe fún ẹ? Pack it and eat it. Mo àwọn ará mi. Gbọ́nà lẹ́ẹ̀kan. Stupid. Akorede! Ṣé mi ti ṣíléyà báyìí? Kí ni nǹkan tí mo lè ṣe fún Kọ́ládé tó ṣe kórìíra mi báyìí? Àbò tí lójú síta ni? Àbí ajá tó rí ni tó ń jùrù ó ṣe wá di ajá tó rí ni tó ń gbó? Where exactly did I go wrong? Ṣé bí màá ṣe káwọ́ gbéra lé lẹ́yìn? Dúró náà rẹ̀.
ṣé ó kọ̀ wẹ́ kókò má fìyà jẹ́ra ẹ̀? Bóyá kò tún bá mi bí o, because me understand. Nígbà tó o mọ̀ pé the last time tó náà ó já bra ẹ̀, kó má yẹ pé ètò máa nà ẹ́ ní ìtò ń bọ̀ yìí, okùn ẹ̀mí ẹ̀ ló máa já. Because I don't understand. Kọ́kùnrin kan máa nà yàn bẹ́ẹ̀ all the time. Àbí tó bá dẹ̀ ti rí ẹni ọkùnrin tó nà ìyàwó ẹ̀ ní dúnú ìmọ̀ ẹ̀, animal ni. Bẹ́ẹ̀ palẹ̀ ní palọ́la, ṣé o mọ̀ pé tójú àwọn ò bá fọ́, rabaraba báyìí ló máa wò. Jọ ṣé o sọ fún mọ́mì ni. Exactly. Nǹkan tó ń dùn mí nínú situation yẹn gangan nìyẹn. Ṣé mo pé gbà tí mo fi ọ̀rọ̀ yẹn lọ mọ́mì, wọn ò rí nǹkan kan ṣe sí. Instead, ohun tí wọ́n sọ fún mi ni pé èèyàn kì í dálé moṣú, ilé ọkọ ọmọ lọmọ ń gbé. Lóòótọ́ ni ilé ọkọ ọmọ lọmọ máa ń gbé lóòótọ́, but kò ń ṣe irú situation tó wà on ground yìí. Àbọ̀bọ̀ yẹn máa fẹ́ ní ẹ̀ pa o. Kí ló yẹ lẹ gangan? Ok, jẹ́ ká ṣe báyìí. Ìwọ lọ get àwọn provision tí mọ́mì máa ń like. Make sure pé o fowó sí. Níjọ́ tó bá wá ṣe yẹn, kó lọ dán mọ́mì. Kó wá report, wá rí pé mọ́mì máa wá nǹkan ṣe sí, àbí? Wo wá dúró. Provision yẹn ni kọ́kọ́ ló máa gbé lọ. Tó bá tún wá fẹ́ lọ, kó lọ sí ọjà, kó wá bá mi lọ wá bá white lace ayé. Kó bá mi gbé sí. Wọ́n lọ gbé fún mọ́mì kó wá wo nǹkan tí mọ́mì máa ṣe. Ojú èmi tiẹ̀. Àmì o. As if you know. Ìjọ tó ń sọ yẹn gangan. Ṣé nǹkan tá a méjì tó sọ yẹn? Òun ni kò ṣe. Kó wá rí reaction mọ́mì. Kó wá ò bóyá wọn ò ní dá ẹ lò, wọn ò ní bẹ́ẹ̀ fìyà jẹ. Ṣé rí ẹ̀yin méjèèjì? Ọ̀rọ̀ yín fọ́ ní gan. Màámi. Mọ̀ màámi ni. Màámi olówó. Bẹ́ẹ̀ wọ́n ní agídí. In fact, ẹṣẹ́ tún máa gbọ́ grade 1 lágídí wọn. Wá. Ṣé kí ni tó bá sọ pé mọ́mì mi yẹn ó yé àwa àbí? Ó yé wa. Ó yé wa. Ṣùgbọ́n ìwọ ṣá lọ ṣe nǹkan táwa ní kò ṣe. Ọlọ́run. Ẹ dúró. Ẹ mọ̀ pé mọ́mì lágídí. Àwa mọ̀. Bóyá kẹ́ ẹ tún láyé mi o. A ní lọ bẹ̀ wọ́n kó ra nǹkan tá a ní kó mọ́mì ti gbọ́. So ẹ ṣe yẹn ní mọ̀síkún àbí. A ní mọ́mì àgbọ̀ ìwọ kan gbogbo nǹkan tá a sọ yẹn ìwọ kan ṣe. Mo ti gbọ́ o. Tẹ́ bá sọ bẹ́ẹ̀ màá tún lọ bá wọn máa discuss ẹ pẹ̀lú wọn. A máa retí results. Àbí ẹ ṣe. Ó tó náà ẹ pa. Irú kí ni yẹn náà? It's disrespectful. It's degrading. Who are you creating now? Hello? Irú nonsense wo nìyẹn? Hey. Níbo lẹ́mi? Kò já náà. Are you fine? See, gbogbo call tó bá wọn ló lè make ní office, but kò dénú lé kó máa pe àwọn girlfriend ẹ̀yẹn ni ò lè possible. Can I have my phone? Kò possible. Can I have my phone? I demand explanation on why you choose to disrespect me in my home. 1 nìyẹn. 2, kí ló wà láàrin ìwọ àti gẹ́ yẹn? 3, ta ni gẹ́ yẹn? Mo fẹ́ mọ̀. Orí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tó bí mi. Ìyá ni mo mọ̀ tó jẹ́ ànsá ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ kó ṣìyà jẹ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí. Nínú kíyà ẹ kó jẹ ẹyọ kan àbí kó pé méjì, fún mi ní fóònù yẹn kíyà ẹ kó ẹyọ kan. Kò lè possible. Àbí kó mú fóònù yẹn dání kíyà ẹ jẹ méjì. Ó ní kò lè possible. Fún mi ní fóònù yẹn kíyà ẹ kó ẹyọ kan. Kò lè possible. O mọ̀ pé òun increase level yẹn ni. Kí ni gbogbo rubbish tó ń ṣe yìí? Kí ló tó fẹ́ parẹ́ tó fẹ́ fìyà jẹ rẹ̀? Fún mi ní fóònù mi. I'm your wife. I need to know whoever you are calling. You are stupid. Oh. And I am your husband. Kò sí nǹkan tó kún ẹ pẹ̀lú anybody tó bá pè mí. O ní right láti béèrè nǹkan tí mo bá sọ pẹ̀lú anybody. This is my house. And I'm your wife. I need And to I know. am your husband. Bá mú fóònù yẹn. Bá mú fóònù yẹn. Ayé máa bàjẹ́ lálẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe. Ayé máa bàjẹ́ lálẹ́. Ọjọ́ má ṣeré kéré. Ayé máa bàjẹ́ lálẹ́. Ọjọ́ má ṣeré kéré. O máa jẹ àgbákòyà. Ayé Fún mi ní fóònù mi. Wèrè tó ń bá bọ̀. Fún mi ní Wèrè tó ń bá. Fún mi ní fóònù mi. Fún mi ní fóònù mi. Wèrè bá bọ̀. Fún mi ní fóònù mi. Bọ́ mo fẹ́ kí méjì yẹn pé kí n tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá wá because tó bá pé bíi 6 tèmi tó mọ́ wà òkè màá wá ṣe wá jáde lọ ṣùgbọ́n bọ́tù méjì náà yìí
a lè fún mi ní inspiration. Bẹ́ẹ̀ni sir. Gbogbo tí mo fẹ́ sọ á jẹ́ kí n lè ṣàlàyé fún ẹ. Ó ní ìwọ àti ọkọ ẹ̀ ń jà. Sórí ìyàwó àtọkọ wọn ń bára wọn jà. Kò ní wait mọ́ lásìkò táwa yìí. Yes, it's weightless. Bẹ́ẹ̀ni. Bí bàbá wẹ̀ bó ṣe jókòó wọn á ní ọkọ ẹ̀ ń lù ẹ̀ ń fi yà jẹ́. Anyway, a bá rí obìnrin kan tó bá ń pariwo pé ọkọ òun lù òun fìyà jẹun, òun ló mọ tó ṣe tó fi díù fún ya. Ìgbà tí màá fún ẹ ni pé máa lọ sílé lọ bá ọkọ ẹ kó bẹ́ẹ̀. Ọkọ ẹ ni o kẹ́dẹ̀ parí ìjà kíjà kankan mọ́ wà mọ́ tó ti yẹ bó ṣe lè ṣe nìyẹn o. Lọ bí ọkọ ẹ tó ti yẹ lọ bí ọkọ ẹ. Bẹ̀lẹ́. Ẹ ṣé gan ni sir. You welcome. Ẹ ṣé gan olórí ẹbí. Ọ̀rọ̀ obìnrin àtọkùnrin wọ́n ń jà. Bẹ́ẹ̀ni. Kò sí big deal. Ahọ́n àtẹnugẹ́jà wọn ń parí ẹ̀ ni. Kò ní wait. Lọ́tọ̀. Ó nice, ó wà òkè, mo ti gbọ́ yín. Kí wọ́n lọ bẹ Kọ́ládé àbí. Exactly. So ọ̀rọ̀ obìnrin àtọkùnrin kò ní wait rárá. Not a big deal. Not a big deal. I see. Kò burú. Má lọ bẹ̀ṣẹ̀ gbọ́. Ọbẹ̀ta. But àdúrà mi fún yín ni pé àwọn ọmọbìnrin tiyín náà nílé ọkọ wọ́n máa pàdé irú Kọ́ládé. Bẹ́ẹ̀ ni sà. Withdraw statement here. Ní ìwé withdraw. Prayer here withdraw. Oh. What do you mean? Ọkọ ẹni Kọ́ládé now. It's your crosses. Àgbélébùú tiẹ̀ nìyẹn. Mọ̀ ẹ́ pàápọ̀ mọ́ra wọn. Ẹnìkan ò lè sún yàrá méjì o. Ilé ayé tiẹ̀ nu wàá fèsì ẹ̀ ni. Kí ló ń ṣe wá àdúrà báyìí fún àmọ́ tèmi? Look, let me tell you. Wàá lọ bọ́kọ̀ ẹ̀ wàá lọ bẹ́ẹ̀ ni. So ti yẹ ọ̀rọ̀ ọkọ àtòbí láyé bíi watermelon ni. Tọ́ bára ọpọ́n kọ̀ọ̀pọ́n o ti tọ́ bẹ́ẹ̀ bọ́ o ti gbé délé. Dandan ni kò jẹ́. Àbókí ò ní gbà kó ìtọ́nu ẹ̀ fún. Wàá jẹ́ ti kó ti kúrò ní kódà kóró orú ẹ̀ gan protein. Ó ti yé mi báyìí nsìn. Ó ti yé mi. Mo fi pé kí wọ́n á bí báyìí kí wọ́n á fẹjọ́ kọ mi sùn yín ni. Kẹ́ lè bá wa parí ẹ̀. Kẹ́ bá mi bá sọ̀rọ̀. Kó má lù mí mọ́, kó má máa treat mi mọ́. But mo wà disappointed. No, ẹ disappoint mi olórí ẹbí. Mo disappoint yẹ. Ẹ disappoint mi. Èmi disappoint yẹ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run gan disappoint wa gba wẹ́dà. Ìjọ mi àròkó tuntun máa mo lọ́ máa bẹ̀rẹ̀. Eruku máa gbàdú kan. Mo disappoint yẹ. Ọlọ́run gan disappoint. À ń bá a sọ̀rọ̀. Wọ́n fi kò jẹ́ kí bàbá rẹ̀ parí bọ́tù kejì. Inspiration ṣẹ̀ṣẹ̀ ń wá ni. Ọgbọ́n ọmọ tèmi ṣe pé. Kọ́ládé lọ pọ̀ ẹ̀ o, ilé ọmọdé ẹ̀ ṣe rí àárí ẹ̀ẹ́dẹ̀pẹ̀ fúnra yín. Ọba àlù orí wèrè. Ọ̀ka yé. The life is damages. Ọmọ yìí, ẹ mú méjì yòókù sí akin kọ́kọ́ parí mẹ́rin náà. Ó ní nǹkan tí bàbá ọkọ rẹ̀ sọ nù àbí. Bẹ́ẹ̀ni ma. Ọ̀rọ̀ lórí wọn o. Bó bá ṣe pé mi mo sọ̀rọ̀ jáde ó láwọ̀ ìṣàbíamọ gidi àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní kì í dùn dòdò kọ́ má ro hàn òun nígbà tí ń dùn àgbáriwo. Ìyá abẹ tún dé ọ faramọ́ ni bẹ́ẹ̀ ni ọ faramọ́ ni obìnrin tí ó bá ní sùúrù kò lè ní bùjókòó ayọ̀ ńlé ọkọ. Béèyàn bá fara dàyà lọ́mọ ẹni fi ṣoríire gbọ́ ọ lọ bẹ ọkọ rẹ̀. Wọ́n ní ká dọ̀bálẹ̀ fáràrà òkè ẹ má ga wo ilé ọkọ tèmi ni mo wà yìí o bàbá rẹ̀ ló sì fi mí hàn yín láti gbó sì ti kú mo lórí tí mo yọjú lọ. Dá mi lóhùn níbi tó dàgbà dògbò sínú o níbi kankan lọ kó o dìde báyìí kó lọ bẹ ọkọ rẹ̀ pé kó má bínú ṣé o ti gbọ́. Béèyàn bá fàgbọ̀fẹ́gún ìjókòó rẹ̀ lẹ́ni lọ bẹ ọkọ rẹ̀. Bọ́ bá lù ẹ́ lónìí kò ní lù ọ́ lọ́la bọ́ bá lù ẹ́ lọ́túnla kò ní lù ẹ́ ńjọ́ mẹ́rin a máa wáyé bẹ́ẹ̀. Mami ó tẹ̀ sọ́ọ̀sì ni pé kí n lọ bí ọkọ mi. Ọlọ́bẹ̀ ni. Mami kí n lọ bí ọkọ mi kí n lọ bẹ Kọ́ládé lẹ́yìn tó lù mí lẹ́ẹ̀kínní ó lù mí lẹ́ẹ̀kejì ẹni kí n lọ bẹ̀ kò burú mami mo ti gbọ́ kò burú o. Bí ọba burú kò buyọ kò sí yàrá rẹ̀ hàn yín mọ́ níjọ́ àti fi ọ́ fọ́kọ rẹ̀ láti ní ò ní yàrá hàn yín mọ́ o
èmi ò tiẹ̀ lọ́mọ tí ọ̀dà lè mọ̀ṣù ọlọ́run má jẹ́ lẹ́ẹ̀kan yìí kọ́ kò sí gbọ́ jẹ́ yí pé ẹ máa rojú ara yín ẹ máa ṣe ṣọṣọṣọ obìnrin tí ó jí láàárọ̀ tó jẹ́ pé ẹ roṣọ mọ́yà ẹjọ́ ẹlẹ́jọ́ ni ọ̀nà kẹsì lè kú òǹlé ọkọ lẹ̀ ń sán wo ò níbì kan lọ a ti fọ fọkọ rẹ pátápátá lájà lámi wọn mà kárẹ̀ ńgbà mo wà ń sàn gòde o. Gbogbo àlàyé tó o ṣe ló yé mi àmọ́ kinní kan ṣe mí lémọ̀ kí ló dé tí ìyá ọ̀bọ dá sí i ó sì lọ́ọ́ sọ fún wọn. Bàbá mo ti bá wọn sọ títí mi ò dẹ̀ tún rẹ́dì láti bá wọn sọ mọ́ ẹ wo bàbá ẹ̀yin ni mo fẹ́ kẹ́ bá mi gbé ìgbésẹ̀ lórí ẹ̀. wọ́n sì gbé ìgbésẹ̀ torí n ò lè lajúlẹ̀ kí nǹkan ìyá wa tí ojú mi bàjẹ́ wọ́n sì ṣe lórí ẹ̀ má rú báyìí lóògùn ẹrù èèbù aláwọ̀ funfun bá rú ọrùn ọwọ́ wọ́n ó ṣiṣẹ́ kan fún ọ òǹkò yìí. ẹ ṣé bàbá. ó yá gbà gbogbo bó o bá ṣe fẹ́ kó rí pátá gbogbo tó bá fẹ́ ni ọ sọ sí. ìwọ Kọ́ládé ọmọ wúlè mọ́tù ni mo pe orí ẹ lé ní o látòní lọ gbogbo ohun tí mo bá fẹ́ ni kó máa bá mi fẹ́ o ò gbúdọ̀ lù mí mọ́ o kó o máa fẹ́ mi láàárọ̀ kó o máa fẹ́ mi lọ́sàn-án kó o máa fẹ́ mi lálẹ́ kó o máa fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ni kó o máa fi fẹ́ mi ó ti dàṣẹ kò yí padà àṣẹ ti gùn. ó ti tán ó iṣẹ́ ti ṣe ẹ ṣé gan bàbá wọ́n wọlé lọ ni ọyìn mi láwo. màá dúpẹ́ bàbá kí ni kí n mú wá lówó jẹ́gùn. ọgbẹ́wádé yìí ọjà ìgbowó ọjà àwọn báwo gbọ́nwọ́ ni. bàbá ẹ ṣé gan sà ẹ pẹ́ fún mi ẹ ṣé gan sà yes sà màmá fi yẹn lọ. kò kíyà o yes sà ẹ ṣé gan sà yes sà. bọ́mọdé bá dárí sapá pápá bọ́mọdé bá dárí sọ̀rọ̀ kò rókò àkó bọ́mọdé bá dárí sọ̀rúrù oko ni wọ́n ti rù kó ẹ̀ wálé o ẹ̀yà òṣòròǹgà.
the Spirit of the Lord is upon my soul. I will dance like David to dance. When the Spirit of the Lord is upon my soul. Oh, darling, what's it, G? Kí ló ṣe ẹ́? Kò sí nǹkan tó ṣe mí. But báwo ló ṣe ń ṣe báyìí? Mò ń ṣe nọ́mà náà. Àmọ́ ilẹ̀ tiẹ̀ ti ṣú gan-an. 6 p.m. láwa yìí náà. 6 p.m. Mi ò dẹ̀ tí ì jẹ nǹkan kan látọ̀sán. Baby, mo fẹ́ pé bóyá kò sì jẹ tàárọ̀ náà. Tọ̀sán ló máa kọ́kọ́ dá. Ó mọ̀ kan. Jẹ́ kí n sáré wa mọ́tò yẹn wọnú bathroom kí n lè wá ṣí gate yẹn fún ẹ. O fẹ́ drive mọ́tò wọnú bathroom. Kọ́ládé. But come, Kọ́ládé, o ò lè wa mọ́tò wọnú bathroom now. Ilẹ̀, mo mọ bí mo ṣe lè wà náà. Kò lè sí problem fún mi. Má worry. Degree tí wọ́n yí sí yẹn ó sì pọ̀ jù. Really? Yeah. It's like bí ìgbà tí mo sọ pé kan yí nǹkan sílẹ̀ díẹ̀ tán wá yí sílẹ̀ pátápátá. No, wait. Are you telling me pé ó dàbí pé kí nǹkan wà ní number 10 kó wá padà síbi 0 or 1? Exactly. No, don't tell me. That's too much. Ìyẹn ti pọ̀ jù now. Honestly, me were Johnny comfortable with it at all. Ìwọ gan dákẹ́. Ṣé bí nǹkan tó béèrè fún náà fún ẹ? Ṣé kò wà dáa ni? Ṣé yóò máa lu ẹ ni? Ṣé bí kò lu ẹ mọ́ báyìí? Kí ló pọ̀? Kò rí dínà, ṣe bó kò jí mi díẹ̀ ni. Ṣé dúró ní sùúrù. Kí ni ìtumọ̀ jí mi? Bí ní ìsinyìí, bóyá ọkọ̀ wò pókè kó jókòó síbí. Tẹ́kàn ara bẹ́ẹ̀ ṣe pé kí ni òun lè jókòó, òun lè ṣe gbá. Ó dẹ̀ wá fún lómi díẹ̀ mo mọ̀ kó téèyàn bá mọ omi yóò gbà mí bó ṣe máa rò ní ọkọ̀ máa rò bí ọ̀dẹ̀ báyìí ni ó mọ omi yóò ní so ó ti jìn. Imagine that. Ìyẹn ti pọ̀ jù náà ó pọ̀. Àbí ṣé ọkọ mi ń lù mí ṣé ó kan kí ó jí mi. Wo ṣó fẹ́ gbọ́ ṣorí lásìkò tó wá wà báyìí agbára tí wá wà lọ́wọ́ ẹ̀ ibi tó bá ní kó jókòó sí ni ibùkọ́ tó bá ní kó ṣe ní ìsinmi wọn máa ṣe fún ẹ. lákòó tí ọlá ń lọ ọba àmọ́ sọ láì díẹ̀ jọ àwọn aṣọ kan wà ní bedroom yẹn bá mi fọ. àwọn abọ́ yẹn wà ní kitchen jọ bá mi fọ. Ìyẹn ti pọ̀ jù. Ìyá o. Bò tó bá wá mo tẹ̀ fẹ́ béèrè ìwọ tó ń sọ̀rọ̀ káwọn fámìlì ẹ̀ bá wá dé tó bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹ̀jọ̀ ibo ló máa ní kó lọ. Ìyẹn ló simple jù nílé ayé kí ni ìgbà mélòó èèyàn fi ń sáyé lọ Dubai kò sí ilé ní ó lọ Dubai láti wèrè mọ́lé. Ibi iṣẹ́ wa ń kọ́. Bí iṣẹ́ wo ọ̀gbẹ́ni ṣùgbọ́n ọkọ ẹ ṣàlọ́gá rẹ̀ níbi iṣẹ́. Tí wọ́n lọ bá dẹ̀ tí kò lọ́dọ̀ tẹ̀ wọ́n dẹ̀ kúkú máa resume síbẹ̀ náà. Bọ̀ kí ló ń ṣẹ̀yìn méjèèjì náà ṣé ẹ fẹ́ máa mú mi ṣeré ni. Mú ẹ ṣeré báwo èmi kàn wò kú ti pọ̀ jù ni pé ilé ti pọ̀ jù o. Bí ó dàbí ìgbà pé ẹ̀ ń fi mi ṣe yẹ̀yẹ́ ni now let's be serious with this. Ọ̀rẹ́ yẹ̀yẹ́ báwo. Ọ̀rẹ́ má bínú but kò ṣáà lè nà ẹ mọ́. Èmi fi pé ìgbà tí ò ti lè nà ẹ mọ́ yẹn ọmọ wo yá celebrate ló kù. Ok ṣégbà tí ò ti lè lù mí mọ́ ń sìn ṣé kò yá dìndìnrín ló kù wo adjective tí ọ̀rẹ́ wa fi ń qualify ọkọ mi. Kò yá dìndìnrín fúngbà díẹ̀ tiẹ̀ ni fúngbà díẹ̀ ni nǹkan tó kàn yín ká celebrate. Ká tó celebrate. Yes ọmọ ìjọ pé Ọlọ́run. Ọjọ́ wo ni ṣé ẹ máa wá sílé mi ká kúkú celebrate. Ìgbà táwọn tó máa kúkú akọ̀ṣẹ́ kù bí òjò òkú tún lè a lè wá celebrate. Ó bẹ́ta. So ó sì ẹ lè wá sílé mi wá celebrate. Ọ̀rẹ́ ìjọ pé Ọlọ́run ẹ mú lèmi fẹ́ mu ẹ mú òjò. Ìbílẹ̀. Ẹ mú òjò mo fẹ́ lọ tán ni. Ló ṣe é. a ní o bá ń de bọ́tìnì. Òun náà ni òun náà ti tóbi ju bíi tíìkì ní orí de o. Bá ń de kí ní náà wèwé lọ́jọ́ wèrè. A ní ìrìndè ò ní. Ẹ fílẹ̀ bọ́ bá ti rí de ńgbà náà.
ó ti dìgbà náà. ọmọ náà mi bá dì láì jẹ́ kí mo fàṣẹ sí. ìwọ ni ẹ jẹ. èmi kọ́ wọ́n náà pè. this one. ṣé this one tó lọ kọ rẹ nísìnyí. kò mọ ẹni tí ń pè nù wa. ọ̀dẹ́ nìkan kan mọ̀ já lọ já mi yé jọ. ìwọ ní pè. àní ọ̀dẹ́ nìkan kan mọ̀ kò mọ̀ yàtọ̀ 30 àti 31. irọ́ ni tí wọ́n ṣáájú 3 30 30. já lọ. ẹ sà. mo fẹ́ fi ọ̀rọ̀ kan lu ẹ̀yìn. àwọn oní pépà yìí wọ́n stupid so kó tó di pé mo take step mi mo fẹ́ fi lù ẹ́ wọ́n ní Buhari ló máa ṣí rélùwé ṣé Buhari ló jẹ́ kó ṣí àbí Yar'Adua wọ́n dẹ̀ kọ́ síbẹ̀ gbàgàdà bẹ́yẹn. orí wọn ló burú. ó burú. inú wọn bu. ká ní wọn lọ́pọlọ ni wọ́n máa mọ̀ pé Buhari kọ́. Yar'Adua ló jẹ́ kó jẹ́. orí Yar'Adua president àbí. that's it that's it listen paper ton print yóò pọ̀ o wọ́n ti ta síta bẹ́ẹ̀ yẹn you know how many people tó ti fún ní wrong information and then we complain that Nigeria is not good. fúrú nǹkan tó ń ṣe I'm going to take a bold step yes mo máa sue wọn mo dẹ̀ máa win case yẹn. ọ̀tán ẹ wo ọ̀gá n tẹ́ fẹ́ ṣe nǹkan ló dà ẹ sùsùn wọn wọ́n ní ọjọ́ wọn sùsùn wọn. yaba dàn ọ̀gá ẹ má sùn wọn lọ́pọlọ ni ọmọdé ní í ṣe wọn ká ní wọ́n yí ọpọlọ lọ́dọ̀ yín ni wọn ò bá rọpọlọ gidi kó níjọ. torí pọpọlọ ọ̀pá ó kàn kún wọ́n sílẹ̀. kúnkún ní ilé àtàrí ni wọ̀sọ̀wọ̀sọ̀ ń tẹ́yẹ ga. ẹ̀yin mọ̀ mí náà this olóyìnbó sábà máa sọ kí wọ́n máa ní defamatory statement. defamatory statement. yes òun ni nǹkan tó kọ yẹn. ni wọ́n kọ òun kò sí ráìtì báyìí. wrong ni. okay gbà tó sọ pé kí n forgive wọn yẹn ẹ fún mi 5 minutes mo máa ro else a ní kí lọ́ọ̀yà mi pé judge yẹn sì kọ́ dẹ̀ judge case yẹn right away. kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ bẹ́ẹ̀ bá wá rò ẹ mọ̀jọ́ sàn ẹ jẹ́ òkè dáadáa ni ṣé ẹ ti gbọ́ torí ò lọ bẹ gẹ̀gìrì. kò sí problem ọlọ́run fún yín rò. àwọn ọ̀jẹ̀ wọ́n fi wéra wọn nítorí ọjọ́ rí bákan ọjọ́ bẹ́ẹ̀ bákan náà. wọ́n fi wéra wọn ni. ọ̀rọ̀ bá yóò gàjẹ́ ìwọ lọ́ọ́ bá yóò gàjẹ́. ẹ̀yìn ọ̀gá tó ti bàjẹ́ láti jọ. ó ti bàjẹ́ mọ́lẹ̀. látọdún gbọ́n ayé wọn ti sá málámálá. tí wọ́n bá sọ wípé èèyàn ó jẹ́ ọ̀tá ọ̀gá ìwọ number 1. èmi lọ́tà àga àbí ìwọ tó o bá sọ tọrọ tí mo ní ojú ó sùsùn wọn lẹ́sọ̀rọ̀ kókó sùsùn kó ba ayé wọn jẹ́ torí ó mọ̀ sùsùn wọn. tí ò farabalẹ̀ pé wọ́n ti yí aago ọ̀gá sí 2009 wọ́n yí kó 2019 Yar'Adua lọ́gà ń rí ọdún mẹ́wàá àwọn ìyọnu láìpẹ́. 2009 tún dà 1982 ló yẹ wọn ó yí sí. kí ló dé. ayé àwọn Ṣàgàrí One Nation. kí wọ́n máa sọ pé APC. ká máa sọ pé APC ká máa pé One Nation. One Nation. One Nation ayé wọn ti ta ó ta málámálá. ojú òfẹ́ yọ bẹ́rẹ̀ lágbárí gan. ọ̀gá náà lílù pọ̀. kódò ó bù gírì. lílù pọ̀. dákun tá a wá lọ́sẹ̀ tí wọ́n àbáyé ẹ̀jẹ̀ tó báyìí. ayé níkà o kí wọ́n sì gba sátidé lọ́wọ́ ọmọ tó dáa tó báyìí kí wọ́n gbé Sunday rẹ lọ́wọ́. wọ́n bá fún Sunday yọ̀sán Alámísì wọn fún. Allahu Akbar Alámísì wọn fún. ọ̀gá o. òbí ṣe ń wò bí 33 tẹ̀ ní jẹ́lu. ojú tiẹ̀ ti fẹ́ yọ bọ́ọ̀lẹ̀ Sandoni. nǹkan sọ̀gá. mẹ́wàá ṣe wọ́n ó kú òní nǹkan. ìsọnù dé. nínú ilé bo. gbogbo abẹ́ bí ìlú tó ní. ṣé nǹkan kan ò bàjẹ́ lára yín ọ̀rẹ́ yín. Ìyá Ìbàdàn. bí o lè mú mi ẹran yó. Ìyá Ìbàdàn. bí èkó. Oh, darling. Baba ní diaro. Ó máa wà ní kitchen. Mo kò fẹ́ sáré bẹ́ẹ̀ ṣe delicious kinní kan sílẹ̀ ni. I can see. Oúnjẹ alẹ́ yìí máa yàtọ̀. Nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe iyán ni mo fẹ́ bẹ́ẹ̀. Kò ń ṣe pando iyán gígún.
nǹkan tí máa fi gún gan mo ti order. ok nǹkan tó máa fi gun ọ̀ọ́dà ẹ̀ ni mo fi ipò máa. No. Nǹkan tí máa fi gún gan mo ti order. Ibi ni máa gbé sí. Mo máa wá bẹ́ẹ̀ dáná sí lábẹ́. Wọ́n máa gbóná. Èèyàn ṣe buffet. Nǹkan tó máa fi jẹ ẹyin bíbọ̀. Ẹ̀dá iyán àtẹyin bíbọ̀ náà dùn. Ó dùn ó dùn. Eléyìí gan màá bẹ́ẹ̀ fi sọ́ọ̀sì sí. Again ó máa wà òkè ó máa wà òkè. Mo fẹ́ kó jẹ oúnjẹ tó jẹ́ pé tó bá ti sùn wàá máa lálàá pé. ó darling má jẹ́ kí n jẹ tójú oorun yẹn tójú ayé tí mo bá ti jẹ ó ti máa wà òkè. Jẹ́ kí n sáré yanjú ẹ̀. Iyán àti ẹyin bíbọ̀ nǹkan tó ti jẹ rí. Mo mọ̀ pé ó máa wà delicious. Iyán àtẹyin bíbọ̀ dùn. Lórí fóònù yìí má ti fọṣọ sí má ti gúnyán yẹn tí mo ti rá rúgbúrúgbú máa fi ra orí ẹ̀. Ṣíṣe wa bẹ̀ fòrò sí wọn fresh. I see. You will enjoy it. Darling, ohun ọtí ṣẹlẹ̀ jẹ́ kí n lọ freshen up. Tó bá máa fi dé máa ti everything settle. Ìyá Ìbàdàn máa sọ nǹkan tó ṣe jẹ́ kó wọ kitchen. Ọmọ rudiment. Mi ò tiẹ̀ sọ fún yín nípa rodo tí mo máa rẹ́ sí iyán tí bá ti ń gun. Méje ò tó rárá. Hallelujah méje ò pa kọjú. Oore tí bàbá ṣe nínú ayé mi. Hallelujah méje ò pa kọjú. Ó ti rẹ́dì báyìí o. Yes. Jẹ́ ká fi àdúrà tì síwájú. Okay, darling. Má bọ̀. Ọlọ́run, Olúwa, Jésù Kristi. Bí ìyàwó mi ṣe step out tó fẹ́ máa jáde lọ yìí, àfẹ́káyé, jẹ́ kí gbogbo ayé máa fẹ́ o. Àmín Jésù. Àtọ̀tún àtòsì, òkè ilẹ̀ iwájú àti ẹ̀yìn ni kí gbogbo èèyàn máa fi fẹ́. Kí ìwọ gan máa rò wípé òun ò ní padà ní problem báyìí. Nítorí pé kí ni àfẹ́káyé báyìí ayé ń fẹ́ ná. Tí afẹ́fẹ́ bá fẹ́, àwọn Yorùbá ló sọ pé ó máa ń kangi oko lára ni. Nítorí ọ̀sán gbọ̀ngàn rí. Báyìí ni orúkọ àǹgàn rí o. Àmín lórúkọ Jésù Olúwa wa. O ti ẹ̀yà jẹ́ kí n land ní tiẹ̀. Darling, ọ̀fọ̀ lélẹ̀ tó ń pè é ní àbí kí ni? Mo ti dé ibi ọ̀fọ̀. Ó dìgbà tó bá dé àdífá fún ọlọ́wọ̀ kó tó dé ibi ọ̀fọ̀ náà. Okay, ó ti yé mi. Jẹ́ kí n máa lọ sí ọ́fíìsì. Máa manage yẹn. It's okay, it's okay. Take care of yourself. You too. Okay. Màá finish on your behalf. Àdífá fún olùrànlọ́wọ́ tó ṣọmọ bíbí inú àgbọn mèrègún tó ní ọwọ́ lọ́nà. Ẹ jẹ́ kí mi ọmọ lọ́nà ó lọ ọwọ́ lọ́nà. Níbo la ti mọ̀ tẹ́ lókun lọ́rùn? Ṣé kò yẹ kó fokùn sí wa lọ́rùn kó mọ̀ fà wọ́n kiri? Bọ́ọ̀lù ẹsẹ̀ jáde tá ìríran sí. Ìyá mi èmi mò ń kó wọn jẹ bá ti ń lọ wájú wọn ti ríran. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ kí ló dé tẹ kúrò láàyè yín tẹ wá bọ́ sọ́wọ́ ọ̀tún. Torí wọ́n sọ pé àwọn tó bá ti jókòó ti ààfin wọ́n máa níbà.
yàtọ̀ sí ibà wọ́n tiẹ̀ sọ wípé ò ṣàlẹ́bí. irúnmọlẹ̀ ni. ẹyọ àwọn àfẹ́lẹ́ Yorùbá pé bí òòṣà ni ẹ máa tó. ṣàwárí nínú àwọn òrìṣà àkúnlẹ̀bọ yẹn ni àwa aphonistic creatures wà. èmi fẹ́ràn ṣètùtù ìwọ sì lọ wú ojú lórí ìmọ̀kùn. ṣé ọmọ kan yàtọ̀ sí wa ni kódà kò sí iye kírímù tí mo lè lò tí mo lè fún pàtó ọ. èèyàn tó dúdú láàrin ìlú kèèrọ kọ kèétú ṣe pé ẹ tún wá fín níwọ̀n ẹ fi gan yányán ni. Gẹ́gẹ́ mi mímọ́, bó ṣe London máa gbé mi lọ, bó ṣe Amẹ́ríkà máa gbé mi lọ, bó ṣe Europe máa gbé mi lọ. Ó fẹ́rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́, bó ṣe London máa gbé mi lọ, bó ṣe Amẹ́ríkà máa gbé mi lọ, bó ṣe Europe máa gbé mi lọ. Fẹ́rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́, bó ṣe London máa gbé mi lọ, bó ṣe Amẹ́ríkà máa gbé mi. Ó báwo. ìyá Ìbàdàn ti gbálẹ̀ yìí láàárọ̀ yìí kò dá kẹ́yìn ó tún dára yín láàmú. Arokoroko, Arokoto, what's your name? Arokoto sà. Good. Ṣé o mọ orúkọ nǹkan tó ń pè nǹkan tí mò ń ṣe yìí? Rárá sà. Exercise. Say it again. Exercise. Good. Òun ni mò ń ṣe yìí. Ṣé 2A Wale yìí ni àbí 2B? Èmi ò mọ̀. Nǹkan tí mò ń ṣe yìí, it is called exercise. Then téèyàn bá ń ṣe exercise dáadáa, kí ló máa ń ṣe sára? Ó máa ń jẹ́ kí èèyàn wà healthy. Too much exercise ó máa jẹ́ kó grow. Wàá ga sí, then wàá grow fat. Wàá tún ní body. Exercise náà. Nǹkan tí exercise máa ń ṣe fára nìyẹn. Kò ń ṣe ẹ̀yin tí ẹ̀ kì í ṣe exercise. Ìyá Ìbàdàn ni ó nílò rẹ̀. Ìyá Ìbàdàn. Fẹ́rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́. Ìyá Ìbàdàn. Ọ̀gá ń fi ọ́. Bó ṣe London máa gbé mi lọ, bó ṣe Amẹ́ríkà máa gbé mi lọ, bó ṣe Europe máa gbé mi lọ. Ó fẹ́rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́. Oh, Ìyá Ìbàdàn. Sha. How are you? I'm fine. Good. Òun ní brain. Ó sharp. Ó rí i pé o need advice. Ó dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó tún lọ́pọlọ tọ́pọlọ ẹ̀ pé tó lè fún ẹ yàtọ̀ sí èmi ló ṣe ní kó wá. Mo ń bá sọ̀rọ̀ exercise. Mo dẹ̀ mọ̀ pé o need ẹ̀. O need constant exercise. Sọ̀rọ̀ mi yẹ wàá máa ṣe exercise lóòrèkóòrè. Ó máa jẹ́ kó ga, then ó máa grow fat. Tó bá ti wá grow fat, nǹkan táwọn olóyìnbó ń pè ní healthy living. Healthy. 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 Living. Living. Good. Healthy living. Èèyàn kan náà méjèèjì. Tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. So o need exercise gidi gan. Then mo máa kọ́ yín ní nǹkan kan tí ò yé yín. Tẹ́ bá fẹ́ gbá ilẹ̀, kò ń ṣe pé máa dìde dúró báyìí máa gbálẹ̀. Èèyàn máa bend. Wàá wá gbá tó máa mọ́. You make it clean. You turn. You go down. You do like this. O mọ̀ pé tó bá ṣe báyìí, ojú ẹ close to the ground, wàá rí i pé kò sí dirt ń bẹ̀ mọ́. Sójú ò sì ní yọbọ. No. Ojú ò lè yọbọ. Ojú tọ́lọ́run dá inú socket ló wà. Ó ti yé mi. Kò ń ṣe àwọn socket tán lè fọwọ́ yọ. Kò burú. So wàá tí o bá clean ló lè fẹ́nu fẹ́. Then you continue. Okay. Then tó bá ní orin, tó bá ń kọrin mọ́, ó máa ń jẹ́ kí exercise kó ní effect. Is it okay? So you go
ọ̀fẹ́ rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́ bó ṣe London máa gbé mi lọ bó ṣe Amẹ́ríkà máa gbé mi lọ bó ṣe Europe máa gbé mi lọ. ọ̀fẹ́ rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́ bó ṣe London máa gbé mi lọ. Ìyá Ìbàdàn kí ni voice solo yẹn. Trouble ni. Trouble. Orúkọ trouble. It's called treble. Say it again. Trouble. Àrókòtò. Voice wo ni wọ́n ní? Okay, lo nǹkan tó bá rí ká wo bó ṣe rí náà. Ọ̀fẹ́ rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́ bó ṣe London. Máa gbé mi lọ. Mo ti rógo. Bóyá lè ta. Ọ̀fẹ́ rẹ̀ gẹ́gẹ́ mi mímọ́ bó ṣe London. Máa gbé mi lọ. It's okay. Ti mọ ibi tọ́rọ̀ yín tó kù sínsìn. Níbo ni ọ̀gá? Music. Music. Yes. Oh yeah, let's take it. Music. Arokoto. Sùn ni. Wọlé síbi owó sí ẹsẹ̀ mọ̀jú wọlé lọ ní ju gbogbo àǹtẹ̀ náà. Dákun jàre wọ́n jà fọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀. Arokoto. O mọ̀ sí yàn dáadáa o. O mọ̀ sí láìsí o. Ó bá wọn tán l'Ógbómọ̀ṣọ́ rárá ni. Ó ní òjò láìsí. Ó dáa. Ọmọ ọmọ l'Ógbómọ̀ṣọ́ ọmọlé olójúlé kan. Kò burú ọ̀rọ̀ rẹ ti yé mi ọ̀rọ̀ ọ̀gá ṣé bó ṣe mọ̀ wọ̀ ọ̀gá náà nù tẹ́ ẹ̀ bá tiẹ̀ tán rárá kí ẹ̀ mọ̀ yàn rárá ṣó yẹ kí ẹ̀ mọ̀ wò yàn ràn débi pé ọ̀gá tí ń fún wa lóúnjẹ ọjọ́ wa jẹ ni ṣó lè jábúrò rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ kó wọ́n mọ̀ tó ṣe sọ̀rọ̀ rẹ̀ ilé iye tí wọ́n sì wà sọ dà báyìí wọ́n ti sọ nǹkan mi wọ́n ti sọ gádé nǹkan mi mọ́ wa lọ́wọ́. Ọ̀gá ìwo ló ń wí sọ́gàkùnrin àbọ̀gà. Ọ̀gákùnrin. Èmi ò ṣiṣẹ́ lábẹ́ ọ̀gákùnrin ọ̀dọ̀ ọ̀gákùnrin lèmi ti ń ṣiṣẹ́ ibẹ̀ lówó oṣù mi ń gbà jáde. Abẹ́ màdàmú ló ti ń ṣiṣẹ́ àbí. Lọ́dọ̀ wọn. Abẹ́ wọn torí ọ̀rọ̀ rẹ̀ ò yé mi ó tí báyìí pé inú ẹ̀ bù ṣe ọ̀gá kọ́ làwọn méjèèjì àtọkọ àtìyàwó ṣé nǹkan kan náà kọ́ ni àbápọ̀ kan náà kan wọ́n ń pawó sí. Ní tó ń ṣe yìí ò dáa jẹ́ ayọ̀ tójú tí yóò bá yọ ìpín ojú fojú kójú fi lè mọ̀ pé òun ṣe pin òní mọ̀ jẹ́ àlọ́ báyàwó ọ̀gá. Kánì kí ló bàjẹ́ lára rẹ̀ á sọ fún pé n ti ń ṣe ò dáa gbogbo wa làwọn bó ṣe ń lọ tẹ́lẹ̀ gbogbo bí ṣe máa ń nà bí ẹni náà bàrà ní ìṣesí orí kọ́ fọwọ́ kàn mọ́ gbòó ti dìdàkudà òun ni ó ṣe bẹ́ẹ̀ òun ni ó gbé jẹ́ńbẹ́tẹ́lẹ́ lọ́jà lọ́ba ìtẹ̀ǹtẹ̀ yìí màdàmú kọ̀ dá o ẹ̀yin náà lè bímọ ọkùnrin àbóbìnrin o kẹ́ mọ́ rò rẹ̀ pé wọn ò lè ṣerú ẹ̀ sọmọ yín já lọ bá sọ tábà bá sọ yóò gbọ́ já lọ. Láti Ṣẹ̀yìn síbàdàn kì í sọ fún màdàmú pé ohun tí wọ́n ṣe ọ̀dà o. Ǹjẹ́ ìkọlù ti wá ṣiṣẹ́ gateman mo béèrè ní o àbí ẹ̀kọ́ ló ń gbé tó ti ń jẹ tó ti ń mu. Irọ́ torí nígbà tí wọ́n èkó ńlé ìyá mi Àmọ̀ká ó dábàá kan fún mi ó ní fẹnu mẹ́nu fètè mété adíá fún wọ́fà àlàbá tọ́ra kújù lórí ebè tọ́dá kújù pẹ̀lẹ́ ìwọ̀fà àlàbá ní òkú gbígbẹ rí ebè ọmọ àkó ayé ń bẹ̀ wọ́n àkújù náà bá dáhùn ó ní fẹnu mẹ́nu fètè mété ìwọ̀fà àlàbá ẹnu ẹ̀ ní ọ̀pọ̀. jọ̀tọ̀ Ọlọ́run kí ló fèdè tó ń fọ́ nísìn sórí pé o ti ń fèdè fọ̀sà kí la gbé kí ni mo bí ọ kí ni mo ní kó o ṣe tó ń sọ. kí n ti sẹ́yìn wá bàdàn wá parí. níbo ló ti wá ṣiṣẹ́ gateman ṣé sẹ́yìn kan ló ti wá àbàdàn náà bí ọ sí bí ìpàṣẹ ló fi rìn délùú àmọ́ sórí. ìyá àbàdàn. bàbá sẹ́yìn. gbogbo tógún pátápátá kò sí ètè mi gbọ́ ń bẹ̀ rárá. ọgbọ́ bó ṣe ń sọ yìí wọn gbọ́ sáré pé etí ẹ̀gbẹ́ yìí mo ń náwó sí i ojú mi èsì ìríran tààrà àfi nǹkan tí wọ́n bá fi hàn mí. yóò padà fọ náà lọ kẹ́yìnkẹ́yìn ni ojú tí ìbáyìí náà dàda títí bá ti ń wò bàìbàì yìí máa ń fọ́ gbẹ̀yìn ayé ẹ̀ ni wàá jẹ́ sọ fún wọn tí wọ́n bá ya ọ̀lẹ tó ya kọ́mọ̀dù tó lè ṣe bí ọkùnrin èmi ò lọ a ti mọ̀ pé kọ́mọ̀dù ni wọ́n nu o ò lè ṣe bí ọ̀lẹ pátápátá ayé ọ̀run ni èmi ò lọ yìí jẹ́ kí màdàmú mọ̀ pé tí wọ́n ṣe ò dáa ta ni jẹ ta ni ta lòun. ọ sọ fún màdàmú. yá pé ohun tí wọ́n ń ṣe ọ̀dà. yá kí ni fi ṣèyàn yìí sọ fún ìjọ òkú mọ̀ pé tí ń ṣe ọ̀dà kó bá wa dọ́kà padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́gà wà àmtíìfù kán wà àmtíìfù wọn àmtíìfù mọ́ ẹni ẹlẹ́ni àti bó ní bí ṣe ń ṣe tójú fẹ́ yọbó lágbáyé rẹ̀ dèmi ò lọ bá. èmi ò pé ọ máa lọ mọ̀jà mọ̀sá léèyàn máa kí wọn bákin bá mọ̀jà tí ó mọ̀sá ibogun lọ. kọ́mọ gan bọ́lẹ̀ ń bẹ̀. so gbójú ló ń jẹ mí. ọmọ fọgẹ́ẹ̀tì. tó kò bá ṣe tó bọ̀. káwé fún ni ká gbọ́ àwòlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwòdè ìjérò
àwí ìfẹ́ àfọ̀gbà ní mú wọn kọwọ́ àgárè bọnu òun yìí lọ bí mùkúlùmùkẹ ọlọ́run má jẹ́ ọtẹ́ bọ̀ ọlọ́run ṣeun ká ló fi lọ̀ mí ń sọ pé ọba lọ ń pè ń gbọ́kàn ni ọlọ́run má pọ̀ gbọ́kàn ni àdúrà ò lè ń tán lọ ń bẹ̀ nù èmi ò gbọ́ o. Esma, ẹ má bínú mọ́ o. The Lord of Abraham ló ministering sí mi to talk my talk to you. N tí mò ń sọ ni wípé Ọlọ́run Abraham ló ní kí n ló kó sí mi nú pé kí n bá yín sọ tí mo fẹ́ bá yín sọ yìí. Ẹ wà ní fi bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá bẹ yín nú ẹ jọ̀ọ́ ẹ management mi bẹ́ẹ̀ torí tọ́lọ́run mo fọlọ́run bá bẹ yín. Sẹ́rí ọ̀rọ̀ ọ̀gá ó mọ̀ tí ń kọjá bẹ́ẹ̀ mo fi ọ̀rọ̀ ara mi sírò tọ̀gá wípé ṣé tí ọ̀gá bá jẹ́ fámílì kèmí ṣé ìlérí nǹkan ṣe sọ̀rọ̀ ọ̀hún tí fi àfọwọ́lẹ́nu tí mo wò wọ́n ran àbí kò yé yín tí mo wò wọ́n ran just because torí pé ọ̀gá kì í wá sẹ̀yàn mi kò ní jẹ́ kí n fẹ́ spoke out báyìí. Ìyá Ìbàdàn bóyá kẹ má sọyìnbó rárá ẹ minimize ẹ get kí ló ṣe ọ̀gá kò yé mi. ẹ wà ní bínú sẹ́yìn kò sí mo ti fẹ́ sọ̀rọ̀ tó ìbò ní hàn bẹ́ẹ̀ mo kàwé ni èmi náà kọ ẹjọ bí bá ṣe ń gbé wá ẹ sáà mọ bá ń gbà bẹ́ẹ̀ ó yẹ kó yé yín sọ yé yín báwọn asin mọmṣí ẹ má tàn ẹ sì sọ méke ẹ wá ní kí ló sọgà ẹ dá you know ẹ mọ tó sọgà dáadáa ṣé ọgá ò rí báwọn ẹ ní ẹ mọ tó ṣe wọn ṣé bọgà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù bọgà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọrùn ọgá tí wọn mọ wò bí iṣu bàbẹ bí oyè mọlé sẹ́yìn ò rí pé ọwọ́ aago ọ̀gá ó ti dín sẹ́yìn pátápátá ẹ̀ ń bá gọ̀ bí wákàtí kan láago rẹ̀ fi mọ́ dé tọ̀gá kọjá wákàtí 4 ẹ dákun ṣé ìkan wàá sọ̀gá bá mẹ́wàá sí án. Ìyá Ìbàdàn àbí kí ni wọ́n porúkọ ẹ̀. àwa náà ni. You must be mad. In fact orí ẹ̀ ti dàrú gan o ó yá get up from that place. Ṣé gbogbo pálapàla tẹ́ ẹ̀ sọ nínú ilé nìyẹn jẹ́ kí wọ́n á sọ fún ẹ. Ìfẹ́ ó ti polówó ẹ̀jẹ̀ ó dẹ̀ ti sinmi ẹran ní jíjẹ from this minute you are sacked. Ó ti yé mi nǹkan tí mo sáà sọ ni pé ẹja wá wọ̀rọ̀ kò fi ṣe sọ́rọ̀ ọ̀gá so ti ẹja wá wọ̀rọ̀ kò ṣe dọ́rọ̀ ọ̀dà ẹ mọ̀ jà wò wọ́n ràn ó ti yé mi. ṣé tí ẹ dín ni mo ní iṣẹ́ ìtìtọ́ nínú ilé yìí. mọ̀ ń ṣí kí la gbé kí la jù yìí sọ́títà bíi ti bò ó ẹ máa sọ ọkọ tèmi. just get out of my house. ọkọ yín là ń sọ yìí. get out. Arákòtò jáde mo sọ fún ẹ. Mọ̀ ń sí ẹ̀ka kù. Jáde. Mọ̀ ń sí bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ń lọ báyìí ní ìsìn. Jáde. Mọ̀ ń sí. Jáde síta nínú ilé mi jèrè. Èké is my hobby. Jáde síta ó ranù tójú bọlé. Arákòtò bá mi gbé wèrè yìí jáde bá mi gbé. Arákòtò gbé wèrè jáde fún mi gbé wèrè jáde. ìmọ̀kẹ́ bó ṣe máa wá rí nìyẹn. Tájọ́ ìfẹ́ rí nínú ilé mi mọ́ orí kúndẹ̀kúndẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ́yìn náà tún fẹ́ sọ kí la rí gbọ́. ìbínú báyìí ni. mi ò kí ń bínú bẹ́ẹ̀ ta ló mọ̀ bóyá ìdíjọ́ kẹnu bọlẹ̀ nínú ilé yìí sọ̀rọ̀ ni. Ọlọ́run má jẹ́ ra ìdá o. àìdá yẹn la gbọ́dọ̀ rí because ọjọ́ tí mo bá gbọ́ kàtìkàtì pé ẹ̀yin náà ń tẹnu bọlẹ̀ nínú ilé yìí ọjọ́ yẹn lẹ́yìn náà máa kúrò nínú ilé yìí. Ọlọ́run má jẹ́ ra ìdá kí lèmi ò rí ju pé kí n sí géètì lọ èmi ò rí nǹkan kan kódà owó elépo ń bẹ létí mi wọn gbọ́ kan Ọlọ́run má pọ̀ gbọ́ kan ní àdúrà òlè. ẹ ṣáà mind business yín ṣé ti gbọ́. ti da. onira wọ́n mi gbọ́dọ̀ rí wẹ́rẹ́ ń bí báyìí mọ́ o. bẹ́tà oníranù ó fẹ́ balẹ̀ jẹ́ fún mi.
tó sọ ẹ̀gbọ́n mi dànù. Òótọ́ ni wípé akíndìdì rẹ̀ ọkùnrin ní obìnrin bíi ti yín máa wá kiri. Ṣé ọ̀rọ̀ tí fámìlì ń tẹ̀lé ẹ̀ sọ àbí ìtakọ̀dọ̀ ẹ̀? Ìṣe ẹ̀gbọ́n ọ̀dọ́ fún rẹ̀ wọ́n sọ pé fámìlì ti tiẹ̀. Ṣé ìwọ ló ń kọ́ ọmọ kan ti tiẹ̀ káwọn tó mọ̀ ọ́ ní? Títí kò bá sí olúbilé máa ń wà ní. Look woman, I'm giving you just 3 days. Láti rí ìtẹ̀gbọ́n mi. Bíbẹ̀ ẹ̀kọ́. Bíbẹ̀ ẹ̀kọ́ kí ni? Ọlọ́kàn wa polówó fún ẹ. Kí ló ṣe ẹ kí pè wá ní? Gbogbo wa ni o. Àwọn àbúrò mi fi olórí gbogbo ẹ̀ sílẹ̀. Jẹ́ ká máa lọ. Get out! Just get out of my house! If I did this in my house, okay. Bàbá, bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ wá bá mi tú sílẹ̀. Òun náà ti kẹ́kọ̀ọ́ báyìí. Mo mọ̀ pé kò tún ṣerú ẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́, ẹ bá ń tú sílẹ̀. Ṣé ti gbọ́? Bàbá, àjọ̀dé ni. Níwájú àwọn rúmọlẹ̀ tẹ́ gbé rúmọlẹ̀ fún lémi lọ́wọ́ tẹ́ ní kí n bá sọ̀rọ̀. Ọmọdé ò mọ oògùn tí ìyá fi kọ̀ tí ìyá ò fi wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ ó ní wọn bá dé ẹ̀yin rúmọlẹ̀ ẹ má dá lóhùn o bó tiẹ̀ jẹ́rìí àwọn rúmọlẹ̀ mi já wọ́n mọ̀ pé géǹje ni èmi ò dé nǹkan kan èmi mọ̀ pé ìyá wa tó fọ̀rọ̀ lọ tí wọn ò tí ì ṣe nǹkan kan sí wọ́n fọ̀rọ̀ sínú wọ́n fọ̀rọ̀ síkùn bí àgbà wọ́n padà ṣiṣẹ́ ni ọ̀dà nígbà tí wọ́n sọ̀rọ̀ tí mo gbé igbá fún ọ tó sọ̀rọ̀ ṣé wọ́n sọ̀rọ̀ kọ́ ya dìndìnrín sí. Mi ò sọ bàbá. ọ̀ya ti bi ìṣáná kì í so ìyá wa ní ìbá ní ọlọ́ọ̀bá àwọn ní ọ̀tẹ̀ nú. Bàbá ẹ pé màámi. ìyá wa ṣe ń bí okò eégún kan láyẹyẹ nù. Eégún wo tún nìyẹn. adákẹ́jà bí èṣù. abiyamọ nìyá wa abiyamọ ò sì ní lajú ẹ lẹ kíyà ọjọ́ mọ abiyamọ bòjá gbọ̀rọ̀ ara nímọ̀ yẹ èrò nímọ̀ sàn agangan nímọ̀ ọ̀run ìyá tó tó báyìí o. Àmọ́ mọ́mì wọn bá ti ṣe bẹ́ẹ̀ màámi. Bàbá ó dáa. ìyá wa nù dáadáa bó ṣe rí mo sọ fún ọ. bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ó dáa bàbá kò burú o. èmi ni ìbá wa fẹsẹ̀ ẹlẹ̀ kí n fẹnu kọ èmi tí mo mọ̀ pé onílù ò ní fẹ́ ó tú abiyamọ òní ó lajú lẹ̀ kó mọ kíyà ọmọ ìjọmọ.
ẹ ǹlẹ́ màmá. àná mi pàtàkì. ta la náà yín tẹ́tù pàtàkì. ẹ wá jókòó. ẹ jókòó lórí àgọ́ ọ̀ràn ẹ mọ̀ ju ìyọ̀nà fún mi ẹ jẹ́jẹ́ ló fífà kémi ọgbà báyìí kí n jókòó lórí àwọn àga wèrè tó jẹ́ pé yúnífọ̀mù yín tẹ̀ ń lò lọ ńlẹ̀ fi ràn wọ́n kálọ̀ mọ́ tẹ́ ẹ̀ bù sórí rẹ̀ màmá ẹ̀ dá o tẹ́ ẹ̀ bá yẹn sọ fún yín mọ̀ ń sọ fún yín ẹ̀ dá o ẹ gbọ́ day one tá a ti fẹ́ wá dáná ń bí tá a dẹ́nu ọ̀nà lé yín ní tí mo ti rí SW so 44 ní Kọ́ládé ibi o ti fẹ́ mú ìyàwó rẹ̀ o lè sórí ire ń bì í ibi tí mo gbé lé yín èsè lè rè ẹ mọ̀ sẹ́ à èmi ti mọ̀ pé ọ̀dọ̀ yín yìí sọ̀dẹ̀ gidi tí wọ́n máa yá ẹ mọ̀ sẹ́ ha o tẹ́ ẹ bá sẹ́ àtẹ̀wò tí máa fi fila ifi gba yín lánàá gbogbo yín ọwọ́ dànù gbàdégẹ̀sì wèrè wọlé pé ẹ dúró ná ṣe ẹ fẹ́ pé ẹ mọ̀ ti ń lọ ẹ sọ fún mi ṣe ẹ mọ̀ ti ń lọ àbẹ̀rẹ̀ àbúrò tèmi pé ń bọ̀ kọ́lá ìyàwó yẹn ọmọ yẹn mọ̀ pé ẹ kò travel ọlọ́ báyìí àṣẹ tèmọ́ lé ẹ̀wà lẹ́ sáì ní tẹ́ẹ̀tù fún jẹ́rìí àṣẹnú kejì lẹ́gbà àbúrò mi sí ẹ gbẹ̀ gbádùn mọ̀mọ́ tẹ́ ẹ ṣùgbẹ̀lẹ̀ mọ́ níbi kìíní jẹ́ fi ń kọ́ ẹ̀sẹ̀ yìí sọmọ ti sẹ́ ẹ sọ pé ẹ mọ̀ tí mo láàrin àbúrò tèmi àtọmọ tí wípé ẹ̀ẹ́dẹ̀ mọ́lé ṣe ẹ kẹ́ mọ̀. ẹ kí lọ́kàn mi lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó èmi ẹ̀dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó wọn èsì ìyọjú wálé yín. ìtẹ́sọ̀ lẹ́nu nù kò lè jọ lójú bàbá ìyàwó wa gan wọ́n ròyìn bẹ́ẹ̀ ṣe sáyé rẹ̀ kó tó di pé wọ́n bọ́ sáré ewo ha ebe kọ́kọ́ tiẹ̀ lọ́dà ni tọ́jà pé wọn lè ṣe ń ta ọ̀dọ́ yín nìkan tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀kẹ́ tó rán wọn lọ bí tí wọ́n lọ tẹ́ gbé kéèmù ni wọ́n lọ ẹ wo ní tí wọ́n fojú yín rí tẹ́ ẹ̀ bá lọ lè tú àbúrò mi lẹ̀ kẹ́ mú kó ònú kéjì tó wà tí bá gbé ẹ̀wà yìí mo lè dà lẹ́yìn lórí tí bá gbó kẹjẹ ẹ ní kémi ma fọ́ kẹ́mi lórí ẹ lọ yẹ túlẹ̀ o ẹ túlẹ̀ o tẹ́ ẹ̀ bá túlẹ̀ yín wá ẹsẹ̀ èyí fìbà tó ti fi yín sì sànà sí wọ́n rò pé lẹ́sẹ̀ búrẹ́dì jóná ni èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún yín èmi mọ́ sọ bẹ́ẹ̀ ẹ dà mọ̀. ẹ dúró Gbádégẹ̀sì ṣé ó mu tí èrè pọ̀ mọ́ ti bàbá ni àbí àgbà mi kí ni gbogbo wòròwòrò tí ń sọ yìí ọ̀rọ̀ rẹ o wọ́n ní kì í bínú ọmọ àlèyàn ní fà Gbádégẹ̀sì ó ti fi ọwọ́ ara rẹ̀ ó ti fi fàyà sínú ayé rẹ̀ ó sì jẹ́ dójú àmì èmi kìíní yìí ni mo sọ bẹ́ẹ̀ kí ló dé ó fẹ́ ọmọ lọ́wọ́ mi ó tún wá ń bú mi nínú ilé mi ó mà ṣe o ọkọ mi a lè wà kọ dánrù rẹ wò àbí ó fi fìlà dá etí dúró wá gbàgbàgbàgbà èmi ó jẹ́wọ́ bí wọ́n sì yà. Madam, a máa ìpàdé mọ́tò yín yẹn bẹ́ẹ̀ni tí a máa fi confam pé nǹkan burúkú ó lè ṣẹlẹ̀ sí woman tó wà lọ́sibítù yẹn. Ọlọ́run ní jẹ́ sá Ọlọ́run ní jẹ́. But a máa release him fún self-recognitions. Okay. So that ẹ máa lè rally round láti get owó láti pay woman. Kò lè sí problem sir. Okay. Kò ṣe problem. Ẹ ṣọ́. IPO. Yes. Ẹ̀yin lẹ pè mí. Ẹ̀yin ni Mr. Ṣọlọ́run rò tí mo pè láàárọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ẹ ní mọ́tò gba ọmọ mi. Yes. Ẹ jọ̀ọ́ kí ni condition wọn báyìí. Wọ́n ṣì wà lọ́sítù. IPO. Yes. Àbí àwọn ọmọ madam tí mo gbá yẹn. Yes, àwọn nìyẹn. Mr. Shola, IPO. This case is as easy as anything. Really? Yeah, ṣé Mr. Shola yìí èèyàn mi dáadáa ni wọ́n o so gbogbo tó ṣẹlẹ̀ n ta lè solve amicably láàrin ara wa ni àbí Mr. Shola. IPO. Yes. Ẹ jọ̀ọ́ ta ni ẹ sọ pé ó gba mọ́ mi. Àwọn màdámù yẹn náà nìyẹn. Àwọn màdámù yìí. Yes. Okay. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ nígbà tí wọ́n sọ pé ó easy. Yes, I heard. Ọlọ́run ṣe ọlọ́pàá ni yín mo dẹ̀ sọ pé ẹ mọṣẹ́ yín dáadáa. Very well. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní báṣẹ́ yín jẹ́ o àtẹ̀yìntẹ́ ti ṣe àtẹ̀yìntẹ́ ti ṣe Ọlọ́run ní bá kankan jẹ́ ń bẹ̀. Ẹ jọ̀ọ́ kéèsì yìí mo fẹ́ kẹ́ ẹ take it up legally. No problem. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo gbọ́ tán sọ pé àmọ́ra ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmọ́ra o. Really? Ọ̀rọ̀ ẹ̀mí mọ́ mi ẹ tún bẹ̀rẹ̀ rí. But Mr. Shola, you are taking this too far. Why? I'm taking this too far. Ọ̀rọ̀ ẹ̀mí mọ́ mi là ń sọ yẹn ni mò ń take it too far. Ẹ fi mọ́tò gbà mọ́ mi ẹ wá sọ fún mi pé mo mọ̀ yín rí níbo mo ti mọ̀ yín. Ẹ jọ̀ọ́ IPO ẹ má borúkọ yín jẹ́ o ẹ má bà orúkọ yín jẹ́ o
mi ò léèyàn o ṣùgbọ́n mo lọ́lọ́run mo dẹ̀ tún lẹ́nu. Don't hit my table like that. ẹ jọ Easy. ẹ jọ mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ tèkì kéèsì bó ṣe yẹ kẹ́ ẹ tèkì we'll do ẹ our jọ job. nítorí Ọlọ́run ẹ jọ. But Mr. Shola. ẹ jọ ìwọ náà àwọn sájẹ̀ntì yín ló lè mú mi lọ sí hospital tí mọ́mì mi wà. Sergeant Owolabi. Yes, sir. Oh, yeah, please take him to there. ẹ jọ ẹ má gbàgbé o No ẹ problem. take care up legally. No problem. ẹ ṣe. But èèyàn mi ni wọ́n help you amọ́ra dáadáa ẹ wò kẹ́ lè mọ̀ ọ́fíìsì ọkọ mi ló ti ń ṣiṣẹ́ so wọ́n ṣe wá ń take things like this I don't know. Madam, no problem. Ẹ lọ rárí ràn láti get owó. Tẹ́ bá san hospital bill woman yẹn. Then I will talk to the family. Then we will settle it. So ẹ try láti get owó yẹn náà. We will settle it. I don't know. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ̀yin ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ẹyẹ ń jẹ. àfíjú ẹyẹ tí jẹun ní gbangba oko ẹ jẹ́ Gbádégẹṣin mọ màmú wá o èmi ò mà mọ ohun tí mo ṣe fún o tó ní ìní rìn lórí ilẹ̀ ọ̀dà kí ni mo ṣe o ó ní mo ya Kọ́ládé ní dìndìnrín mo lé mi ọ̀tán o ó gbógun tì mí o ẹ gbà mí lọ́wọ́ ẹ o. ẹ̀gbin oníyọ̀rọ̀ ẹ̀jọ́ ẹni lójú lọ́sàn-án àǹdígbò olúra ẹni lóru bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì gbọ́dọ̀ jìyà ni o. ọ̀wù gbogbo ẹ̀yin ẹlẹ́yẹ kí ló rí tẹ̀jẹ̀ ká panupọ̀ ká bá olórí wí ká bi olórí léèrè kí ni nǹkan tó lórí rí lọ́bẹ̀ tán fi wá aró sọ́wọ́ kí ló dé tí olórí ń dá ọwọ́ wú lẹ́yìn wa kí ló dé nígbà tí olórí fẹ́ dá sẹ̀ríà fún Kọ́ládé tí wọn ò lè kọ́kọ́ mú ẹjọ́ Kọ́ládé wá sínú ìpàdé yìí kó tó di kí wọ́n máa dá sẹ̀ríà fún àbò lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni. kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ o ó yà sọ ni. ó wíwí. ó yèyè. ẹ̀yin ọ̀dọ̀ mi ni kùn wà mo á lè yóò kí n má mọ̀ ọ̀rọ̀ Oníkọ́ládé wọn mọ́wọ́ wọn mọ́ ẹsẹ̀ o ọwọ́ mi rèé o èmi ọmọ nǹkan kan o ká lè mẹ́jọ tẹ̀ dá. a jẹ́ wípé ìyá ńlá máa fi jẹ Gbádégẹṣin àti wípé ta ni ẹni náà gan tó ń dá owó wúlẹ̀ ìkùlé wa. bẹ́ẹ̀ni o gbéra sọ. alákọ̀lẹ̀ tó sùmàrè làárọ̀ mi bàtà ké ló tún fẹ̀. gbàgbé fóònù sà ẹ ti gbàgbé fóònù sà. ẹ kí ló ṣe yín sà ẹ gbà mí o ẹ gbà mí o yé yé yé. Oh, sorry ma, ẹ pẹ̀lẹ́ ma, ẹ má sunkún mọ́, ẹ má wà okay ma. Oh, please don't cry, please. Ẹ má wà okay, ṣé ti gbọ́?
Mr. Shola, ẹ tẹ́ wojú mi now. Mo feel pé a lè sọ̀rọ̀ yìí ní tùbínú bíbí ọmọ ìyá. Kí lẹ sọ? Kí ni mo gbọ́ tẹ́ sọ? Bí ọmọ ìyá. Níbo lèmi àti yín ti tán? Níbo láti jọ ọmọ rárí? Lẹ́yìn ibi iṣẹ́? Ọmọ ìyá? Níbo? Ẹ ti wá sọ̀rọ̀, ẹ ń sọ pé ní tùbínú. Ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀yìn níṣẹ́ kan. Kí tiẹ̀ ni mo bẹ̀yìn fún gan. Ibi iṣẹ́ lẹ ti jọ́gà mi. Ṣé ẹ lè mú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn, ìtùbínú yẹn, kẹ́ ẹ sọ sọ́wọ́, kẹ́ ẹ wá gbóòórùn ẹ̀ wò, kẹ́ ẹ wo bó ṣe ń rùn tó. Mr. Shola, èmi kàn feel pé gbogbo èmi ní treatment màmá hospital bill wọn máa san. Ẹ san? Máa san gbogbo ẹ̀, kò sí problem, ẹ má worry. Ẹ san gbogbo ẹ̀, kò sí problem. Ẹ ṣì ń sóyìnbó. Wàláì, wọ́n bá mi ṣe yín. Wọ́n bá mi ṣe yín gidigidi. Màmá mi wà lórí sick bed. Ẹ wá ń sọ fún mi pé kí n má worry about what? Ṣówó ni mi ò lè fi tọ́jú wọn ni? But Mr. Shola, kí gangan lẹ fẹ́? Ẹ ṣe. Mo kúkú mọ̀ pé lọ́pọlọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ kàn tètè activate ẹ̀ kẹ́ tó sọ ìtẹ́ sọ yẹn ni. Kẹ́ tó sọ pé ìtùbínúbí. Nǹkan tí mo fẹ́. Ṣé rí láàrin èmi àti yín? Ká má pàdé mọ́ 2 million naira. 2 million what? Naira. But Mr. Shola, ṣé màmá ti kú ni? Okay, mo ti mọ èèmù yín báyìí. Ẹ fẹ́ pa màámi tẹ́lẹ̀ ni. Ẹ fẹ́ pa wọ́n pátápátá tán after tẹ́ lò mí bí omi òjò níbi iṣẹ́. Kẹ́ wá pa ìyá mi lójú títì. Òun lẹ fẹ́ ṣe. Lẹ fi sọ fún mi pé ṣé màmá ti kú ni àbí ṣé ti fẹ́ kú ni? Ẹ ń sanwó oṣù déédéé. Ẹ ní tètè san. On the 11 oṣù tó tẹ̀lé lẹ máa ń sanwó oṣù. Mi ò complain. Nǹkan tẹ́ ẹ wá rò ni pé kẹ́ ẹ mú ìyá mi kẹ́ ẹ gbà lójú títì. Bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí o. Bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. 2 million naira ká dẹ̀ máa pàdé mọ́. But Mr. Shola, 2 million naira for goodness sake. Ṣé màmá ti kú ni? Ẹ ti sọ kí ní ilé kan mo bá yín wí lórí. Ẹ ṣe lágídí báyìí. Ẹ sì tún sọ̀rọ̀ ikú náà. Ẹ fẹ́ pa màámi pátápátá ni o. Gbogbo ilé tẹ́ ń sọ ibi ìgbà tẹ́ fẹ́ ra màálù ni. Okay, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Èmi ti decide. Mo ti retire already. Gratuity mi ara 2 million yẹn ló wà. Ṣé ẹ rí tẹ́ ẹ bá wá fẹ́ bẹ́ẹ̀? Mọ́tò yín tán ti impound sọ́dọ̀ ọlọ́pàá yẹn kó kú máa gbé bẹ́ẹ̀. Kí tiẹ̀ ni mò ń sọ, ṣé mọ́tò yẹn wọ 2 million naira ni? Lẹ́yìn ìgbà yẹn àjọ máa lọ sílé ẹjọ́. Bóyá oṣù kan ni o, bóyá oṣù méjì ni o, bóyá ọdún kan ló máa fún yín ni o. Ẹ dẹ̀ sáré lọ, ẹ padà dé. Mr. Shola, kò yẹ kó le tó báyìí now. But Mr. Shola, take it easy now. Take it easy. Àwọn tó ń yọ mí lẹ́nu bàbá, yọ wọ́n lẹ́nu o. Àwọn tó ń yọ mí lẹ́nu bàbá, yọ wọ́n lẹ́nu o. Àtàwọn tó fẹ́ yọ mí lẹ́nu bàbá, yọ wọ́n lẹ́nu o. Àwọn tó fẹ́ yọ mí lẹ́nu bàbá, yọ wọ́n lẹ́nu o. Ìyá wa, ẹ̀yin rí ẹ̀rọ rámà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àdúgbẹ́bọ́lọ́ àdúgbẹ́bọ́lọ́ ẹ̀rọ rámà àmá kò sí àtìlé ṣùgbọ́n baálé wọn wà lé ọ̀gá Kọ́ládé wà. Ó ti dá. ẹ̀rọ rámà. Bàbá Gẹ̀ẹ́tì. ẹ̀rọ rámà. Ṣé mọ̀ pé àgbàlagbà máa ń wá gbà mí ọpọlọ rẹ̀ ò ní jọra wọn. Ìbéèrè tí mo fẹ́ béèrè torí ọ̀dọ́ ẹ dákun kí làwọn ọmọ yìí ṣe àwọn àtọkọ rẹ̀ ẹ ń fi ìyà wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ wọ́n. Ẹ káàsán,
coconut rice ló wà ń bẹ̀ mo ní kí n dish tiyín náà wà ní. Ẹ ṣeun mo dúpẹ́ o àṣà ló tẹ́ ẹ gbé fún mi gan-an mo sàn yẹjú ẹ̀ láìpẹ́ yìí ni. Arókòtò kò kí ń pọ̀ jù tá bá ti ń sè nínú ilé ká máa ju tiyín síbí báyìí náà ni àbí ẹ̀yin ṣáà lọ́lọ́run fi ṣọ́ wa ká máa tọ́jú yín dáadáa ni. Ọlọ́run ní sọ gbogbo wa elédùn ò ní fi wálẹ̀ ńgbà kọ̀ọ̀kan ẹ ṣeun mo dúpẹ́. all right bàbá. ẹ ṣeun jẹun kó kú gan-an kó jẹun tó mi nínú ilé yìí báyìí ọ̀gá o. Yeah, bàbá. Ṣé wàá dà? Mo gbọ́ tẹ̀ ń bẹ́ nìkan sọ̀rọ̀ lórí fóònù lẹ́kan. Ìtì ẹ̀ wá mọ̀ wípé ọ̀tá sí yín létí o. Àwọn Ádámù àti Ṣèyí mò ń bá sọ̀rọ̀. Wọ́n ń sọ àwọn kankan ni mo wá ń ṣàlàyé wọn kí wọ́n ṣe sùúrù bó bá pẹ́ nu ní òtò jáyà òun. Ìtì àmú pẹ́ gbọ́. Ẹgbà 5,000 ló wà ń bẹ̀. Ẹgbà bàbá kí la wà fúnra wa fún. Ìmọ̀pẹ́ gbọ́ ní ìgbà tí mò ń sọ. Ẹgbà kẹ́sẹ̀ǹdẹ̀ sí wọn. Bàbá ẹ tún yọ owó wò ní ẹ máa lọ sí post yín. Ẹ má bínú ìmọ̀ kúrò tí mò ń sọ ta sí yín létí. Ẹ dákun sí inú owó oṣù mi lẹ ti yá mi. Arókòtò ẹ tún kàwé sẹ́yìn ni eléyìí mo kàn fún yín léléyìí ni ẹ̀ka fi tọ́jú àwọn ọmọ náà ẹ̀yin ṣáwà ń bí báyìí ẹ̀yin lẹ́ ń ṣọ́ wa ní àárọ̀ ọ̀sán àtàlẹ́ lọ́lọ́ ọlọ́run ni ẹ máa lọ sí post yín. Ẹ ṣeun náà mà kò ọ̀rọ̀ tọ́pẹ́ yín ò ní dojúrú kò ní fẹ́ dojúrú bàbúrú bá ń lọ wájú ẹ̀ ní bá tí bá ń bọ̀ lẹ́yìn yín kò ní bá yín nǹkan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín gbogbo ohun yòówù tẹ́ bá ń tọrọ ní kọ̀kọ̀ Elédùà ó ṣe fún yín èyí tẹ̀ ń tọrọ gbangba Elédùà ó ṣe fún yín bẹ́ẹ̀ ṣe dùn mí inú yín ò ní bàjẹ́ gbà kọ̀ọ̀kan. ẹ dìde ẹ máa lọ post yín àbí kí la wà fúnra wa fún àbí ẹ̀yin lẹ ń ṣọ́ wa láàárọ̀ lọ́sàn lóru àwa náà máa tọ́jú yín náà. Elédùà ni ẹ máa lọ post Elédùà ni ẹ ṣe ọkàn mi dúpẹ́ o ọkàn mi dúpẹ́ ẹ ṣe wo ẹ ṣe wo. Arókòtò fún rẹ. ọkàn Ádámù ọba lè báyìí. àbí o kí la wà fúnra wa fún. ẹsẹ̀ ń lè màdàmú yìí ibi ni ó fi palúwẹ̀. téèyàn máa wá rán núdùsì jẹ ní báyìí lọ́ọ́ má jẹ́ àfikún mọ iye ara wa màdàmú bá ti ń bẹ̀ ẹ́ yóò ti roka fún mi tààrà ó ti ẹ̀ ṣe gàárì ìyá àfi bí sùbì àdúgbò kọ́tàsì nǹkan ni wọ́n nǹkan sì èèyàn sì buyọ̀ omi lọ́mọ ajá patẹ́ńsán pàlú ẹ̀. Kẹta ọlọ́pàá ojú ìyá ọ̀rọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ìsùn ní ọ̀rẹ́ yìí dín sí. Arókòtò
Arokoto, whatever your name is. Arokoto! Arokoto! Sir! Ọ̀gá, mo rò pé tí wọlé lọ sùn. Mo bí ó ṣe ṣẹlẹ̀. Mo fi bread sí bí nígbà tí mo jáde lọ láàárọ̀ pé tí mo bá dé. Àárín nǹkan jẹ kí n tó lọ sùn. Mi ò rí ìlànà. Bread. Slice. Agége. Ṣé rí bread ń bẹ àbẹ́ rí bread ń bẹ ta ló àbí ta lẹ tẹ̀rọ mi rẹ ta ló mú bread? Ẹ sì máa wò. Ọlọ́run má jẹ́ kí èèyàn méjì ò fi ọkàn sí nǹkan ni. Èmi ti wò pé nígbà tẹ́ ti mọ̀ pé màdàmú ò sí ilé. Ó yẹ sí kẹ́yìn ò ti jẹun bọ̀ ní ìta pé wọn ò sì lè dé ní alẹ́ yìí. Ẹ̀yin náà lẹ́nu wọn lọ ìrìn àjò. Nígbà tí èmi náà wà rí àwọn ọmọ. Ṣé ẹ gbádùn ṣá? Kí ni mo bí ta ló ń béèrè àwọn story burúkú tẹ́ ń sọ ìlọ́wọ́ yín? Ẹ máa ń ṣe fíìmù right? Ẹ mọ̀ wọ́n rí àbí ó wà ní family yìí torí ta ló béèrè story burúkú lọ́wọ́ yín? Where is the bread? Simple question. Àlàyé rẹ̀ náà mo fẹ́ ṣe. Kébi ọmọ pa bàbá yín kú lẹ́nu géètì oúnjẹ alẹ́ oúnjẹ àjẹrọ̀rùn. Àní bàbá yín? Náà ni. Ok. Oúnjẹ alẹ́ oúnjẹ àjẹrọ̀rùn ní kábúrú ọmọ ṣẹlẹ̀ sí wa. Gbogbo kìkì ní wá fẹ́ lọ gàrí gan ni mo wá pé kí n ti wọlé kí n bu gàrí. Mo wá rí búrẹ́dì ń bẹ̀. Mo wá rí búrẹ́dì ń bẹ̀. Mo ti kọ́kọ́ rò pé bí àwọn alákàsù tá a máa ń bù ni. Ṣẹ́yìn lẹ mú bread kan tí mo bí yín ẹ̀yin lẹ mú. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin lẹ jẹ́. Bẹ́ẹ̀ ni sà wọ́n mọ́ mú mi sí tán tẹ́ fi délẹ̀. Mi ò kó yín pé torí yín bá pé ẹni wù àtẹ̀wá ìwà àgọ̀ pátápátá lè wù yẹn òun lẹ jẹ́ tẹ́ mú mi sí tán tí bá gba yín lójú. Ok mi tí mo fi bread síbẹ̀ pé tí mo bá dé pé mo máa rí nǹkan jẹ kí ni mo fẹ́ jẹ́ sìn this is 11 ṣe yìí sì ní kí n bọ́ síta kí n máa wá nǹkan tí máa jẹ lọ ni. ṣé mo nǹkan tó ń pè nǹkan tẹ́ ṣe yẹn ṣá olè ló ń pè nǹkan tẹ́ ṣe yẹn nǹkan tí wọn ò bá fún èèyàn tí èèyàn lọ mú láláì tọrọ permission olè ló ń jẹ́ bẹ́ẹ̀ àgbàlagbà. Àìsí ilé màdámù. mo rò pé yín ò pé àìsí ilé màdámù yín wò lẹ́ṣẹ̀ ń jó jẹ kiri ká ní tán ti fògbé kú síbẹ̀ ṣe máa jẹ́ tẹ́ máa mú mi sí náà nìyẹn tẹ́ máa gbàgbé lọ. Ọmọbìnrin ọ̀gá. Ẹ̀bẹ̀rẹ̀ ayé jọ yín lójú ẹ lórí yín ò pé. Hello? Yeah, officer. Ìyá wa, ìyá máa jẹ mí lórí ọ̀rọ̀ búrẹ́dì yìí o. Ìyá jẹ mí pọ̀.
ẹ máa wá wò ohun tí mo rí ni pé táwọn èèyàn tí wọ́n bá ti nípò díẹ̀ àbí tí wọ́n ní sẹ́ńkì díẹ̀ lọ́wọ́ bí wọ́n bá ti fẹjọ́ mẹ̀kúnnù sọ ọlọ́pàá ò ní bẹ́sù bẹ́ẹ̀ gbà tí wọ́n fi máa fìyà jẹ mẹ̀kúnnù ọ̀hún bóyá onítọ̀hún ó tiẹ̀ wá padà jàre ni o àbí yóò jẹ̀bi tí wọ́n bá ti mọ̀ pé kò lẹ́nìkan ìyà ni wọ́n máa fi ń jẹrù wọn eléyìí bí mi nínú sọ́gà yàtọ̀ sí yìí ibi tí mo jókòó sí ni máa ń wà tọ́gà tí máa ń lo olóore mi torí olóore mi nìyàwó wọn ó ṣe mí lóore o kórí tó fọ́ mi ó ti dáàbò bò kí ni tó rún mi ó ti dáàbò bò ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèmi gan ò ní mọ̀ tí wọ́n ó ti gbégbèsè lé lórí ẹ tiẹ̀ wá jẹ́ àwò bí wọ́n ṣe ń lura wọn lónìí tí wọ́n ń lura wọn lọ́la wọn bẹ́sù bá dá sí i lọ́jọ́ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ mi bá gbà ṣé kí n wá káwọ́ gbéra ká máa wòran ni gbogbo èyí náà ni mo rò pọ̀ tí mo fi gbégbèsè tí mo gbé wípé àìdákẹ́ kú kó sì lè jẹ́kọ̀ọ́ fáwọn tí wọ́n máa ń lùyàwó wọn lálùgbà káàkiri. Àrókò ìyá wa tó mo dúpẹ́ lọ́wọ́ rẹ gan-an ni o tọ́ ọ jẹ́ ń fojú sunkún ọmọ èmi mọ̀ pé tí èè bá ṣohun tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ̀ ọ wá dọ̀rọ̀ abiyamọ tọmọ ẹjọ́ kùnú o ó ní kí tinú ọ máa gbénú kí tìta ọ máa gbé ta mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ̀yin gan-an ni elédùà fún ní àṣẹ dídé àti títù nígbà tá a ti jọ sọ yìí orúkọ yín náà la fi dé orúkọ yín náà la padà fi tú mo mọ̀ yín dáadáa ẹ̀yin ìyá mi lẹ́yẹ abọwọ́ wini ẹ̀yin abẹ́sẹ̀ wini ẹ̀yin lẹ́yẹ abìrin àṣàlẹ́sẹ̀ méjèèjì ẹ̀yẹ ẹ̀yin ìjowó bẹ́ẹ̀ ni ìjẹ́lẹ̀kẹ̀ ìyá wa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o gbogbo ìgbà tí mo bá ti ń rí yín lẹ́yìn mi ọkàn mi á máa balẹ̀ ẹ ṣeun ẹ ṣeun. a kì í sá omi lọ́gbẹ́ kó nípa a kì í tó gbúrọ̀ lọ́fà kó ṣẹ̀jẹ̀ odò olúpọ̀ rá bí sọ bá balẹ̀ ìṣó àpò rá. Love you always too, darling.